ẹ̀yin olólùfẹ́ mi ẹ tún wá gbọ́ tuntun o hey, there is fire in the palace ẹ̀yin olólùfẹ́ mi ẹ wá gbọ́ tuntun there is fire in the palace God of Naomi no dey sleep o in fact mo ṣe wá rí i pé ọlọ́run Naomi kò sùn rárá ní àtọ́ ọlọ́run Naomi kò sùn o wà láìtàláì wọ́n bí láìlàsíláwà ọlọ́run Naomi ò sùn rárá àtọ́ ẹ wá wo fire in the palace ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé woman kan ni wọ́n ní àwọn NDLA arrest látàrí pé ó ń gbé egbògi olóró wọ́n ní wọ́n bá 100 gram ní ọwọ́ ẹ̀ egbògi olóró wọ́n nígbà tó bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo investigation yìí wọ́n wá rí wípé ọ̀rẹ́ ló jẹ́ sí Mariam ọ̀kan nínú àwọn ìyàwó Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jájá number 2 ṣé ń gbọ́ mi wọ́n ní ó jẹ́ Mariam jẹ́ ọ̀rẹ́ ẹ̀ wọ́n ní show me your friends I will tell you who you are ìgbà táwọn NDLA bẹ̀rẹ̀ ìwádìí káàkiri wọ́n bẹ̀rẹ̀ sí ní tọ́júlé káàkiri wọ́n bẹ̀rẹ̀ sí ní ìwọ nìkan ò lè máa dá ṣiṣẹ́ yìí àwọn wo lẹ́jọ́ ń ṣe wọ́n sá tọpinpin dé ọ̀dọ̀ Ọọ̀ni of Ifẹ̀ Ọọ̀ni of Ifẹ̀ again and again from hospital to the Agodi prison from Agodi prison now to the NDLA back to palace again wọ́n ní wọ́n rí wípé Mariam is a very close friend pẹ̀lú Alájà Àjọkẹ́ yìí wọ́n ní town ní lẹ́kọ̀ọ́ wọ́n ní is a film maker but èmi ò wá mọ̀ mi ò mọ̀ but wọ́n yìí sọ pé is a film maker wọ́n ní town ní lẹ́kọ̀ọ́ wọ́n ní tó bá bẹ̀rẹ̀ wọ́n ní tó bá lọ sí pàtí báyìí ó máa ń náwó bí ẹlẹ́dà ni wọ́n ló máa ń náwó bí ẹlẹ́dà ni àfi bí ẹni pé wọn ò ṣiṣẹ́ owó òun ló ṣe máa ń náwó wọ́n ní kódà Mariam gan náà tóun náà bá lọ sí pàtí wọ́n náà máa jọ náwó bí ẹlẹ́dà ni àwọn NDLA bá dàfin ìgbà tí Ọọ̀ni rí wọn talẹ̀ wá pé Mariam náà wá Mariam again náà ní yes òun náà wá kí ló dé wọ́n ní yẹn pé àwọn fẹ́ ṣe interrogation pẹ̀lú ẹ̀ àwọn dẹ̀ fẹ́ ṣàṣì ọkọ ẹ̀ àwọn fẹ́ ṣàṣì inú ilé ẹ̀ Ọọ̀ni ní àláìláyé pé ẹ̀ lè ṣàṣì ẹ̀ wọ́n ní kán tó wí kán tó fọ̀ lọ́ọ̀yà ẹ̀ ti dé ta ló pe lọ́ọ̀yà ó fi ọ̀sùn kó yẹ pé Ọọ̀ni náà ni wọ́n ní gbogbo interrogation tó ń bi Mariam ó ń deny pé òun ò mọ iṣẹ́ tí woman yẹn ń ṣe pé but ọ̀rẹ́ ni àwọn but òun ò mọ̀ wípé ó ń dì pẹ̀lú egbògi olóró báwo ló ṣe máa bá èèyàn rìn tó ní mọṣẹ́ tó ń ṣe aṣọ́alé ẹjọ́ ń ṣe ni tí ẹ̀ bá jọ ṣe wọn ò ní trace ẹ̀dá àfin can you imagine ṣe rí i pé ọlọ́run Naomi ò sùn ọlọ́run Naomi ṣe rí i pé kò sùn ẹ ò bó ṣe ń tú àṣírí wọn bàbá wa kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ adé mo dẹ̀ bá yín sọ̀rọ̀ ní last 2 video tí mo ṣe sẹ́yìn pé ẹ jọ irú Mariam báyìí kò ṣẹni tó yẹ kẹ́ ẹ jẹ́ máa gbé àfin ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ńgbà míì tí n bá ń sọ̀rọ̀ tí n bá ń give message wọ́n máa ní irọ́ ló ń pa kíkíkílẹ̀ evidence ẹ̀ despite náà bàbá kú fi evidence hàn yín náà àwọn tó kúkú máa sọ pé irọ́ náà la ṣe ń pa wọ́n kúkú sì máa tún sọ bẹ́ẹ̀ náà but tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin lólùfẹ́ mi jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí mi ò kú níyé bẹ́yìn ẹ̀bẹ̀ náà ni mo bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń share fídíò yìí bẹ́ẹ̀ ṣe ń subscribe ó ń help gan o ọlọ́run ó ń help gan ẹ túbọ̀ máa share kẹ́ẹ̀dọ̀ máa subscribe ọwọ́ tẹ́ fi ń subscribe yẹn ẹ ní fi gbọ́mọ sí lágbára Èdùmàrè ẹ wá gbọ́rọ̀ lẹ́nu arábìnrin tó sọ̀rọ̀ yìí. There are things that will happen in this life. ẹ máa gbọ́ o. Ask yourself that. Is it not God at work? You will tell yourself, if you think God is sleeping, come and ask the people in the palace. They will tell you that ever since they put hand in this Naomi's matter, they've not rested. Nobody, as Naomi have not rested, them too, they have not rested. Have you guys heard? Have you heard of the drug lord, the filmmaker, the socialite? Hey, this woman, if they talk of Lagos party, if they talk of Lagos Owambe, everything Lagos, she is number one. She is number one.
And guess whose best friend she is? She is Mariam Bestie. She is Mariam Besto. Hey. Her name is Alaja Ajoke. Google it. We will know the lie. Google it. Alaja Ajoke was caught doing koti, doing underworld something. All these people that you see them spending money anyhow, if you add one or two, Kolo's business they inside. If you add one or two, Kolo's business they inside. They said Alaja Ajoke, that used to be Mariam Bestie, she has been caught. Yes, she has been caught. NDLEA nabbed her through one of her staff, a 42-years-old guy. Alaja Ajoke, she is known over Lagos everywhere. And she's Mariam Bestie, but Mariam is into oil. So when they now check all her bestie, the people she has been in Lagos, because there's no how she's doing this thing alone. So they have to ask all the people involved. They have to start going house by house, room by room, place by place. They have to come to the palace of Oni of Ife and told Oni of Ife, your wife bestie, Alaja Ajoke, she has been caught with 100 kilo of cannabis. She has been caught with colos everywhere, left, right, and center. Colos just full everywhere. My brothers, my sisters, not a small stupid mama fly. Hey. They say when they came, Oni say, what is it? I have not finished with Naomi's matter. You people are bringing Kolo's business. What is my own with Kolo's? They say, Kabiyesi, this is a serious matter. This is a serious matter. Ajoke said Mariam is his bestie. And Ajoke, the Nigerian filmmaker, the Lagos socialite. Remember that anytime Mariam go to party, Mariam is a socialite. Socialite means women that have money, women that are societal women. Normal, they are supposed to be single. They are not supposed to be married. Most socialites are single. It's just that Mariam was happy. She collected Oni. That's why I see that Mariam is doing everything to protect she and Oni. My brothers, my sisters. Oni said no problem. They should ask her question. Because Oni wants to make sure his image is not dent. But at this point, Oni, your image, it will need hypo. You need to use hypo. Detergent, 20 sponge, and 10 water of seas to cleanse that your image that is dent already. So when I asked Mariam said, I know her, she's my very good friend. Yes, I know Ajoke very, very well. She's my very good friend, but I didn't know she was into colorism. I didn't know she was into colos. I didn't know she was into drugs. I know she was a filmmaker. You know, these people, they are into these illicit activities. They will look for somewhere to sink their money so that they will say the money is coming from them. They told Mariam, how will you tell us you don't know the job your bestie is doing? How will Mariam tell us she does not know the job her bestie is doing? Is it possible? She said she does not know that she and the woman, they've known a long time ago. Before you know, Mariam lawyer show. Who called Mariam lawyer, they did not know. But people are feeling it was Kabiyesi that caused Mariam's lawyer. Mariam lawyer now show. They now say they cannot arrest Mariam. NDLEA say we did not come to arrest her. We came to ask questions. They now say that with all due respect, that they have to search Mariam's car, they have to search Mariam's house. Mariam know they do degree and drogo. You understand? But how can you be a friend with someone that does drogo? That is the thing. You see why people say a friend of a tiffy is a thief? That is the reason. How can Mariam, a whole woman of this kind of class, your friend is into underworld thing? Your friend is a DRUG lord. Using filmmaker as a backup. Using filmmaking as this thing. More things are exposing. And I'm very sure this Ajoke woman, her name is Alaja Ajoke, Google it. This Ajoke woman, I think the reason why they caught this Ajoke woman is because they are doing bad thing to Naomi. Ṣé ẹ ti gbọ́ ìrìn olùfẹ́ mi? Ṣé ẹ ti gbọ́? Àbí ṣé ẹnu mi ni ẹ tún ti gbọ́ bẹ́ẹ̀ yẹn sìn? Ẹ ti gbọ́ clean bẹ́ẹ̀ yẹn sìn? A sọ fún Ọ̀jájá number 2. A sọ wípé irú àwọn ọmọ báyìí wọn ò ṣe é bá gbé láàfin. Wọn ò ṣọmọ tó yẹ láàfin. Kò ń ṣọmọ tó yẹ kó máa bá yín gbé ààfin. Ọ̀jájá kọ̀
wọn gbọ́ náà nísìn wọ́n ti wá ń fi ojú ọ̀jàjà gbolẹ̀ báyìí ẹ wá rójú ayé báyìí bọ́n ṣe ń fojú ọ̀jàjà gbolẹ̀ ẹ wá rójú ayé báyìí bọ́n ṣe ń yẹ̀yẹ́ kábíyèsí because ojú tọ̀rẹ́ mi ẹ lójú òtì mi gbogbo wa máa lójú jọ ti wọ́n accuse ìyàwó yín ó ṣe gbá ìyàwó yín ó ṣàwo ṣé ẹ ti mọ̀ wípé ẹ̀yin náà ni wọ́n accuse yẹn because ohun tó bá ti bá ojú ó ti bá imú ẹ gbọ́ bí arábìnrin yẹn ṣe sọ wípé àwọn tó bá ti wà ní social life yẹn wọn kì í lọ́kọ pé bí Mariam ṣe wá ní ọkọ yẹn pé in fact ó wọ́n dá wọn gan sef pé because àwọn tó bá ti wà ní ẹgbẹ́ yẹn ó dàbẹ̀ pé ẹgbẹ́ kí lọ́kọ ó ṣe ni wọ́n I don't know wọ́n ní wọn kì í lọ́kọ wọ́n dẹ̀ máa ń wà into àwọn nǹkan burúkú yẹn tó tá máa fi ní owó ẹ ti rí báwo ló ṣe máa ní ọ̀rẹ́ for how many years tó máa sọ pé o ò mọṣẹ́ tó ń ṣe it's a typical lie tẹ́ ẹ bá dẹ̀ máa wò dáadáa èmi mọ̀ pé táwọn NDLEA bá máa ṣèwádìí yẹn dáadáa tó bá máa ṣèwádìí yẹn délẹ̀ òun náà wà ń bẹ̀ because tí ò bá sí ń bẹ̀ ó máa wà difficult fún àwọn NDLEA kan tó lè trace ẹ̀ délé wọ́n tún wá gbọ́ wípé kò kí ń ṣe ordinary ọmọ ìyàwó ọba ẹ̀rù àti ẹ̀sìn bà wọ́n díẹ̀ kan tó lè sọ pé káwọn lọ ṣàṣírú lé ẹni bẹ́ẹ̀ tí ò bá sí wípé wọ́n ti gẹ̀ẹ́tì àwọn information kan pé wọ́n jọ ń ṣe ni. gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti jáwọ́ kó lọ́rọ̀ Naomi ẹ̀yin náà ẹ̀ ní nísinmi gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti jáwọ́ kó lọ́rọ̀ Alhaji Hamzat Oríyọmí ẹ̀ ní nísinmi torí oore làwọn pípù yìí ṣe àwọn kan tiẹ̀ ń sọ wọ́n ní ṣó yẹ kí àwọn èèyàn máa pariwo Alhaji Hamzat Oríyọmí Queen Naomi Alhaji Hamzat Oríyọmí Queen Naomi ṣé kò yẹ kó máa pariwo àwọn ọmọ tó kú yẹ lóòótọ́ ni gbogbo alábíàmọ̀ a pìtì fún àwọn ọmọ tó kù kò sẹ́ni tó gbàdúrà rú ẹ iná ọmọ ò ní jó ẹnì kọ̀ọ̀kan wà but ohun tó jẹ́ kí ọ̀rọ̀ yẹn kó rámpàlì lórí Alhaji Hamzat Oríyọmí pẹ̀lú Queen Naomi ni pé oore ni wọ́n fẹ́ ṣe oore yẹn làwọn èèyàn focus pé ṣó yẹ kí ẹni tó fẹ́ ṣoore kó di báyìí ẹ̀wọ̀n nítorí wípé àwọn èèyàn ń dárúkọ Alhaji Hamzat Oríyọmí Queen Naomi wọn gbọ́dọ̀ ṣe kíní kan wọ́n níyẹn ló bí ìjọba nínú no ìyẹn kọ́ ló bí ìjọba nínú àwọn ìjọba ti ní nǹkan tí wọ́n tó fẹ́ ṣe nínú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni kò sẹ́ni tó gbàdúrà kó fẹ́ ṣoore kírun kan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ àwọn ọmọ tó dẹ̀ kú náà kò sẹ́ni tó gbàdúrà ẹ̀ gbogbo àná làbí amọ̀ kódà gan ẹlòmíì gan tó bá fẹ́ pa ẹdìyẹ àánú máa ń ṣe pé ṣe mo lè fẹ́ pa ẹdìyẹ ok mo ní ẹ̀gbọ́n kan tá a bá ń pa ẹran ọdún iléyá kò kí ń lè dúró ńbẹ̀ tá a bá ń pa ẹran ọdún iléyá kò kí ń lè dúró ńbẹ̀ ó máa ń sá ni a ní alóhùn ò fẹ́ rí ṣe ti rí àwọn èèyàn kan wà bẹ́ẹ̀ so gbogbo àná ẹlẹ́ran ara kò sẹ́ni tó gbàdúrà nǹkan tó ṣẹlẹ̀ oore náà arákùnrin ìfẹ́ ṣe tó dìbì mọ́ ọ lọ́wọ́ bóyá nǹkan tó jẹ́ kí ariwo tí wọ́n lọ sókè nìyẹn torí ọ̀rọ̀ yẹn ti in fact ó ti da gbogbo social media rú pé ẹ̀yin lẹ ti Alhaji Hamzat Oríyọmí síbi tó wà yẹn ẹ̀yin lẹ ti Queen Naomi síbi tó wà yẹn tó bá yẹ pé bí nǹkan yẹn ṣe ṣẹlẹ̀ pariwo wọn àwọn ọmọ yẹn ní ń pariwo ní ìjọba ò ní gbègbèsè yẹn but ìjọba ń wò pé wọ́n pa ọmọ àwọn wọ́n gbẹ̀mí ọmọ àwọn wá kí ẹ̀fọ́ mọ́ wọn àwọn tó wá ṣèkà yẹn àwọn ẹni wá ń pariwo pé wọ́n máa lọ fi mú dánrin mu ní òótọ́ gbogbo wa ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí abiyamọ ìlú gángan lọ̀rọ̀ tó wà lẹ́yìn tó bá kọjú sẹ́nìkan ẹ̀yìn ló máa kọ sẹ́lòmíì bẹ́ẹ̀ mi ṣe máa ronú ó máa yàtọ̀ sí bí ẹ̀yin ṣe máa ronú òun ló yẹ pé ńgbà míì mo máa ń ní ẹ̀fẹ̀ ọkàn tí yín náà hàn lábẹ́ comment section because ìgbà míì ó lè jẹ́ nǹkan tẹ́mi rò ó lè má bá èrò ọkàn tí mu kẹ́yìn náà tó mú làkàyè tí wá pé lẹ́ẹ̀lì global bí wọ́n ṣe rò yẹn ok àbá tó yẹ kí báyìí ní kọ́ pàtó wà pé òtó dẹ̀ ní nǹkan tẹ́ni yìí sọ o ṣe ti rí wọ́n ní ìjọ fikùn likùn òun ló ń jẹ́ máa ń gbàgbé òwe àwọn Yorùbá yìí pé nǹkan tá a bá jọ rò gígùn ló ń gún èèyàn kan ò ń jáwàdé so òun ṣe pé ẹ fèrè ọkàn tí yín náà hàn lábẹ́ comment section torí bẹ́ẹ̀ mi ṣe máa rò ó lè yàtọ̀ sí bí ẹ̀yin ṣe máa rò ẹ gbọ́ bí àwọn kan ṣe ń sọ àwọn pààtì kan ṣùsì wípé àwọn ọmọ yẹn ló yẹ kí àwọn èèyàn máa pariwo ẹ̀ àwọn kan sọ pé no àwọn tí wọ́n ṣoore tó fẹ́ ṣoore dìbì mọ́ ọ lọ́wọ́ ló yẹ kó máa pariwo ẹ̀ ṣe rí pé ọ̀rọ̀ yẹn ti pín sí ọ̀nà méjì
but gbogbo ẹ̀ náà ọlọ́run ló mọ nǹkan tẹ́nìkan mọ̀. àwọn ọmọ tó kú ọlọ́run á bá wa rọ àwọn òbí wọn. àwọn tó dẹ̀ wà nù wàhálà yìí náà tó yẹ pé oore ni wọ́n fẹ́ ṣe ọlọ́run á bá wa yọ wọn. but fún pé ẹ̀yin kan tó wá dúró nídúró wípé àfi tẹ́ ẹ bá gbẹ̀mí àwọn yẹn náà ọlọ́run ò ní fún yín ṣe o. ọlọ́run ò ní fún yín ṣe o. ọlọ́run Naomi mo mọ̀ pé kò ní padà lẹ́yìn ẹ̀. ọlọ́run Naomi mo mọ̀ pé kò ní padà lẹ́yìn ẹ̀. ṣé ẹ tún ti gbọ́ nǹkan tí Mariam ṣe? bóyá lóòótọ́ ni bóyá irọ́ ni mo mọ̀ wípé tí àwọn NDLEA bá tẹ̀sẹ̀ bọ ìwádìí yẹn àṣírí máa tún tú síwájú dáadáa sí bùkọ́sí. mo mọ̀ pé tí ò bá lọ́wọ́ kan ẹ̀ nínú ń bẹ̀ wọn ò ní tírèsì ẹ̀ dáàfin. ẹ ti rí ọ̀daràn láàfin, ẹ ti rọ́daràn láàfin. bàbá wa Ọ̀jájá mi ò tó yín advice o, mi ò dẹ̀ tó yín yájú sí o. ṣe rí àwọn olórí bẹ́ẹ̀ mo tún tún sọ lẹ́ẹ̀kan sí i. mo ti sọ bẹ́ẹ̀ mẹ́ta nínú fídíò mi, mo tún sọ lẹ́ẹ̀kan sí i. irú àwọn olórí báyìí wọ́n máa fi ìdọ̀tí yí yín lára ni, wọ́n máa fàbùkù yí yín lára ni, wọ́n máa fẹ̀gbin yí yín lára ni. ṣé ẹ ti rí sí ẹgbọ́n nǹkan tí léèdì ẹ sọ? ó ní bẹ́ẹ̀ yín sọ pé tí Naomi la sì ń jẹ lẹ́nu ìmí ilẹ̀ tún gbédè yìí ọmọdé sáà kó ìdọ̀tí bá mi pé bàbá wọ́n ti kó dọ̀tí bá yín bẹ́ẹ̀ ṣe wá fẹ́ clean ara yín òun ló wá kú báyìí. irú àwọn ọmọ báyìí wọn ò ń ṣe ní tó yẹ kẹjọ máa gbà fún ẹni lólùfẹ́ mi. a ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ Queen Mariam ó sáṣẹ́ wà London ọba Queen náà la máa pè Queen Mariam pẹ̀lú Alájà Àjọkẹ́ tí wọ́n jọ ń ṣe wọléwọ̀de lórí oògùn olóró. òun ni mo ní kí sáré wá fún yín ní information yẹn bí mo ṣe gbọ́ ó possible kẹ́yìn kan ti gbọ́ bẹ́ẹ̀ mi ṣe ń gbọ́ ni mo sọ pé mi ò ní ṣaláì máa mú wá fún ẹ̀yin tèmi torí mo mọ̀ pé gbogbo yín náà kọ̀lẹ́ ti máa gbọ́. so fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì gbọ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí káwọn tí wọn ò tí ì gbọ́ káwọn náà lè jàǹfààní ẹ̀. ẹ bá mi share fídíò yìí kẹ́dẹ̀ bá mi subscribe sílẹ̀ ilé Global TV. gbogbo ẹ̀yin tẹ́ subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín gan. iná ní tọwọ́ yín abudintolókun abudintolọ́sà ọwọ́ yóò ní kọ́sàlẹ̀ àpò. ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa. bí n bá tó rí any information màá tún wá mú wá fún yín. ire o.